Lábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ologe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ologe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bisi Ologe mo lójú. Abáwúrẹ́ máa sábánú, àdúdú abẹ́ sàlúdẹ̀rọ̀. Bílọ̀ ẹlẹ́gbẹ̀rin ẹ̀kú, àjàláyé ẹlẹ́gbẹ̀rin ìfẹ́, ẹgbẹ̀rin ẹ̀kú, túnẹ̀ ẹ́sí, ẹgbẹ̀rin ẹ̀kú, ọ̀nà ní màhátà, kọ́ni tọ́sẹ̀, dáadáa àdìmúlà ọ́. The Ooni of Ife'S, Ooni Adeyeye, Enitan Olatunde Ogunwusi, Commander of the Federal Republic, the JAJI sector, and the Arole Ojuduwa, the Director of Studies and Deputy Commandant. Distinguished officers, the truth be told, you build teamwork. You build affiliation, you build alliances because you cannot do it alone in this world. You build structures around things that will give you legacy in area of your endeavors. You build a lot of positivity around success of whatever you want to do. Alhaji Abdul Kabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò ìsọ fún èèyàn mi wípé Bisi Ologe TV Show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bisi Ologe #1, Bisi Ologe #1 ni ẹ máa wò wọ́n.